yẹ ká bẹ̀rẹ̀ látòrí Naomi ká tó lọ bá àwọn yòókù ní ẹyọ kọ̀ọ̀kan. Bí mo ti yí ẹ lọ́lẹ̀ yìí. Nígbà tí wọ́n lọ wo Naomi tán fún mi ní feedback ẹ̀. Ibi tí wọ́n fi sí. Níbo ni volume wà? Fẹ́ yí kíní ìlú ọ̀lẹ́ ni. Inú sẹ́ẹ̀lì ló wà. Kò sí nínú ilé kankan. Torí àwọn Ìbàdàn ní àwọn ò ní facility fún. Àfi tó máa gbé lọ sí Abuja. Ìkan wọ́n lè fún ní house of arrest. Wọ́n ní kí Naomi ò jẹun. Ó kọ̀ láti jẹun. Wọ́n á ní okay, òun fẹ́ jẹ oúnjẹ prison ni. Kọ́ máa gbé oúnjẹ wá fún òun ní àti ilé. Wọ́n á ní high court case ẹ̀. Wọ́n ní high court wà on holiday báyìí. Wípé wọ́n máa padà gbé court case ẹ̀ tí ẹ̀ gangan wọn àti Oriyomi ó di 7th of January. Tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé 7th of January yẹn nígbàgbọ́ ní Ọlọ́run pé wọ́n á fi wọ́n sílẹ̀ on bail. 7th of January fún àwọn tó wà ní irú condition tó ó wà yẹn ó máa dàbí 7 years ni. Ọmọ yẹn ní assurance pé àṣàwọn ènìyàn fẹ́ràn òun. Àmọ́ Oriyomi Hamzat wọ́n ló ń bara jẹ́. Wọ́n ló ń sunkún. Wípé iṣẹ́ àánú lòun ṣe. Tó ń bá wọn announce ẹ̀. Ó wá di ẹni tó ń sùn sí yàrá èèyàn bíi 15. Torí every time ni mo monitor case yẹn ní Ìbàdàn. But inú mi ò dùn rárá. Àti pé wọ́n fi yàn sí house arrest o. Àti wọ́n ti yàn sí cell kó lọ máa jẹ ká rogun ẹjọ́. Ó ní court ọdún the 7. Tí ẹ bá tiẹ̀ máa put blame on both of them because you hate them. Because ẹ wà sadistic, not at this particular moment. Especially ká ní ìkà ni wọ́n lọ ṣe níbẹ̀. Ìkà kọ́ ni wọ́n lọ ṣe. Ọlọ́run má fi wá ṣe sábàbí aburú. Ọlọ́run má fi wá ṣe sábàbí aburú. Ìkà kọ́ ni wọ́n lọ ṣe. Ó yẹ kẹ́ ẹ rò wípé ara àwọn ẹbí yín wà lára àwọn tó lọ tọrọ oúnjẹ. Ẹbí mi máa wà lára àwọn tó lọ tọrọ oúnjẹ. Hopefully, finger cross. Wọ́n á fi wọ́n lé ọ̀hún bẹ́ẹ̀. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àmọ́ gbogbo alágbára ayé tó bá ń tẹ bọ́tìnì wípé wọn ò gbọ́dọ̀ jù wọ́n sílẹ̀. Olúwa palẹ̀ yín mọ́. Ikú á wọlé yín bí àlejò bí olè lóru á sì palẹ̀ yín mọ́. Ẹ má jẹ́ okay, àwọn ọmọ tó ti kú ti kú. Kò sẹ́ni tó mú ìbọn tó pa àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó má dà tó pa àwọn ọmọ yìí. Wọ́n ti kú before the incident. Nígbà tí mo sọ pé àwọn women's affairs tó ń lọ take permission, ó yẹ kó lọ supervise ibi tó ti fẹ́ host èèyàn. Ó yẹ kí àwọn commissioners yẹn mọ̀ wípé béèyàn Nàìjíríà bá pé 1,000 people ó yẹ kẹ́ mọ̀ pé 100,000 ni ó yọjú. Bá sọ fún wọn pé n tẹ́ fẹ́ ṣe yẹn o. Ibẹ̀ yẹn ò wà conducive. Islamic ó dẹ̀ tóbi.
tí ẹ bá rí gbogbo skin ní Naomi ó ní kúrú náà ní láti òkè délẹ̀ nǹkan ti jẹ́ ní gbogbo ara. n tó yẹ kẹ́ẹ̀dẹ̀ mọ̀ ní wípé gbogbo ẹ̀yin tẹ́ ń bínú lọ́wọ́ tẹ́ ń larí mọ́ kínní ẹ̀yin ní kọ́ńtẹ́ǹtì sọnù. ìbúrí tí kan ṣe ṣó láti ilé Ifẹ̀ pé kí má bẹ ọba mọ́ kò sì tó kan àwọn. ó tẹ̀ ti di lójú ẹ̀ka àtẹ̀ ní bẹ ọba mọ́ torí pé tí ọba bá wò yí pé ó bí ọmọ ẹyọ kan fún òun wọ́n ti fi gbáyà lu ìgbáyà regardless ó yẹ kó lọ kí. sọ pé téèyàn bá fẹ́ narcissist ìwà wọn lè rí yìí. wọ́n ní murder case yẹn ṣá on the 7 and today is 30 in another 8 days. Òye lágbára Ọlọ́run ò ní padà síbẹ̀. Lágbára Ọlọ́run ò ní padà. So kí ni yẹn máa dàbí dream lójú wọn ni. Ìyá àgbà mo ra nǹkan mo fẹ́ lọ pín wọn kú. Trauma burúkú ni. Inú mi ò dùn rárá especially tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Ọlọ́run á fún wọn ní okun àti agbára. Oriyomi Hamzat. Naomi ṣílẹ̀kùn ọ̀la àti principal Islamic high school. Ìjà masisi poor masisi lẹ́gà. Ìrírí Ọlọ́run ò fi san fún yín láì nílọ́po ìlẹ̀pọ̀ ọ̀nà. Ìyẹn ló jẹ́ kí n wà dáhùn. Because the more tí bá ti ń pé bàdà báyìí tí n bá ti rí any positive move mo kàn máa ń ṣe àlórí fún kí ló dé ìlú dé. Èmi mọ Ọlọ́run àtàlàyé. Tó bá bú mi kò kàn mí. Wo ló lẹ́nu ẹ tó fi ń bú mi kò kàn mí. Adákẹ́dájú adájọ́ ọbẹ̀ bí n bá kọ́kọ́ bú ọ kò kàn mí. Mọ̀ pé téèyàn bá ti ń dàgbà sí i àgbà máa gba àwọn nǹkan kan lọ́wọ́ èèyàn. Bí mo ṣe rí ní 20 years ago kan ni mo rí nísìn. Kò kàn mí. Ó bá bú mi ti kingdom come kò kàn mí. Ẹnu yún ẹ ló ṣe ń sọ̀rọ̀. Ìbàjẹ́ ènìyàn kò dẹ̀ dáṣẹ́ Olúwa dúró bẹ́ẹ̀ lẹ́mọ̀ wọnú bẹ́ẹ̀ ṣe ń wọ inbox àwọn vendors mi lẹ́mọ̀ wọ tàwọn tí ọmọ Nollywood tẹ bá rí pé wọ́n kọ́mẹ́ǹtì run away ẹ wá fún mi lórúkọ ẹni tí mo gbé sókè tí mo gbé sílẹ̀ rí. àwọn tó dẹ̀ ń kọ́sẹ̀ náà ni àwọn speaker wọ́n ní pé àmọ́ mẹ́ promote wa o má ṣe kinní kan ọlọ́fìsọ̀dì wọn ayé kóróbótó tó pé wọ́n fẹ́ dá dúró èmi ní wọ́n máa bú bí ṣe sọ pé mi ìfẹ́ speaker kankan. ó wá sọ fún mi àwọn bíbí kinní mélòó ẹ wá ń dárúkọ àwọn tó wà lórí fracas Facebook àwọn tẹ́yìn dárúkọ yẹn sórí fracas Facebook kan ni wọ́n wà. kí ni tó ń ṣe yín. kódà lára àwọn Nollywood yẹn gan sọ wípé màmá mọ́tàn wọ́n sí ní bọ́ọ̀sì òun pòun blọ́ọ̀kì wọn ó ní bọ́ ṣe máa ń ṣe fún àwọn èèyàn náà bí a kàn rí òun pẹ̀lú lágbájá wọn lọ bá ń pé kí bó lẹ ti ráyè gbogbo tẹ́ ń ṣe yẹn. Mi ever jọ mo ti dórí social media yìí kí n wọnú inbox èèyàn wípé má bàa táyé yìí ṣe o kí ni tó ń yọ yín lẹ́nu ẹ tún lọ máa bá wọn ó máa bọjẹ jẹ ẹ sọ fún mi ta ni mo polówó fún tí mo bọ gẹ̀rẹ́gẹ̀ rí àtàwọn tí mo ti polówó fún in the past àtàwọn tí mo ti polówó fún tí wọ́n gba naming ceremony torí pé mi ì ní wá fún wọn ti fún mi gígẹ wọn rẹ̀ ń ṣe blogger but tí bóyá bá ti fẹ́ tí bá fàyìn mọ́ra tí mò ń bẹ́ ṣíà táwọn èèyàn ń ṣí ẹ̀ tó bá dípẹ́ fẹ́ yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ mi kí tẹ̀ máa lọ straight kò sí torí voice note mi gbé nínú gbogbo yín gbà abá ṣe dáadáa àwọn màlúù àárọ̀ lọ gòròrò páwọn yẹn ò ní focus
ní wọ́n débẹ̀ wọ́n wá disappointed kò kàn mí. Àwọn kan wà tó jẹ́ pé mi ò lè bá ṣe mọ́ lórí social media ẹ̀sẹ̀ kódà mi lè máa sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ whether fracas or no fracas mi ì ní dárúkọ ẹ̀. O bá bú mi kó gbó mi ní dárúkọ ẹ̀. Ìtẹ́yìn wá sọ wípé ìgbà tí mo ń promote ọmọọba rírí ẹni mo fi ń lá yín lójú. Báwo ni promotion ṣe wá di pé èèyàn láyàn fi nǹkan láyàn lójú? Ṣó kọrin bú yín ni? Ó dàbí tí bá ń ṣe àwọn speakers mo dè rí tọmọ odó kí n ṣe mo lè ṣe mọ̀ pé mi ti lórúkọ ẹni wọn ṣe mi ní láti ṣe ebi ti lórúkọ mo fẹ́ kán lórúkọ mo ṣe ń ṣe mo fẹ́ kán dá péjì wọn mọ̀ mo ṣe ń ṣe àrẹ ọ̀tọ̀ lẹ́sunkún yẹn náà bí mò ń promote wọn ni yíyan nìkan má bù mí lọ́la kò ṣe nǹkan kan kò sí tí fi ń ṣe èèyàn tó bá ń ṣe jọ́ǹpù ṣé mi ló ń ṣe fún ni màá ṣe ẹ̀ fún sórí kinní bẹ̀ kò yẹ kó lọ ṣe update fún mi. Kálọ́dọ̀ yín lọ́fíìsì ni màá sọ wípé n tó ṣe ò dáa èyí tó fi love Esabod lórí social media yìí ni tó pé wo nǹkan láyé yín fracas ẹ̀dẹ̀ ṣe náà aṣọ yín pọ́n bí àparò ni ẹ bá wọn ní ìtẹ́gbẹ́ ní. Kí n tó ń ṣe yín náà kìdẹ́ wàá ń ṣe ẹjọ́ yín o ẹni tó kó mi sí tàbí ọmọ ọjọ́ méjì ó yẹ ti fọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ n tó ṣe yẹn tó wáyé pé wọ́n ṣe ń ṣe because he started it. Ìyẹn bó ṣẹ́gbẹ́ kan service render ibi tí wọ́n ti ní kó kọrin fún mi so many times gan Atunse mi pé kí n kó onídùúrúkọ àwọn tó yí máa ṣe kinní kan ó fẹ́ kí wọ́n parí pé mi ò ń dẹ́ lóhùn.